my God. Kí ni ìlú wa yìí kí ló ń dì báyìí Ọlọ́run? Ṣé kò sí problem sir? Ọmọ ẹ̀ wá o. Kí àwọn òbí dẹ̀ wò sùnsùn kan gbé ọjà lé ọmọ ọdún 8 lórí pé kó máa kiri ẹ̀ káàkiri. Can you imagine? Ọ̀gá, ẹ wò ó. Ọmọ ọdún 8 tún dàgbà. Ọmọ ọdún 8 dàgbà lọ́dọ̀ àwọn kan tó ń gbẹ́rù láwọn ọmọ lórí. Wọ́n kọ̀ọ̀kan gbé ẹrù lé ọmọ oṣù 9 lórí kán ní kó máa kiri. Bẹ́ẹ̀ ni. N tó dà nìyẹn. N tó yẹ kójú wọn máa rí iná ọ̀dẹ̀ lórí yẹn. Ọ̀gá, kí nìyẹn sà? Kí ló ṣẹlẹ̀? Àwọn wèrè méjì ló lọ fipá bá ọmọ yẹn lò pọ̀. Àwọn tó wá ṣerú ẹ̀ ńkọ́ sà? Ọlọ́pàá ti mú kan wọn tí ì rí kejì mú. Nàìjíríà. Ẹdúró ọjọ́ wo gan-an la fẹ́ padà sógo tá a ti ń lò bọ̀ wá tẹ́lẹ̀? Ọ̀rọ̀ abẹ́ yẹn. Nígbà tó bá tó kọjú síwèé ẹ̀ tó rí rẹ̀ bí ọmọ olówó tó bójúlógún tó fi rẹ̀ fún ṣìta. Èyí ni ìkarùn. Tó máa joyè ìyá mo pass ẹran ló fi káàdì mi jẹ. Ṣé mo fẹ́ la orí ẹ̀ kọ̀wé sínú ẹ̀ ni? What is wrong with you, really? Oh, Mommy, I'm trying my best. Then try harder. Your best is just not good enough for me. That's what it means. Are you proud of this? Is this what you call a result? No, really, is this what I sent you to school to do? Mommy, what else do you want me to do? What else? Are you asking me? You should do your best. Do everything you can to make good grades. This is nonsense. Try harder. Bukumi! Bukumi! What nonsense is this? I want mommy. Àwọn ọmọ ṣe ń ṣe bí ẹni tí ò lólùbáwí. Kí ni mo fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ọmọ yẹn lọ́wọ́? Díẹ̀. Ẹ kú àlọ́bọ̀. Ẹ káàbọ̀. Ó jọ àárẹ̀. Ẹ káàbọ̀ sà. Ẹ kúlé. Ẹ kúrìn. Ẹ pẹ̀lẹ́. Ṣọ́kọ̀ ọmọpó. Ọ̀nọ́mà. Kò gbọ́dọ̀ má nọ́mà náà. Ọkọ̀ bùtátá báyìí kò ní mọ́pó. Ọ̀nọ́mà. Àní ṣe ọkọ̀ ọmọpó. Ọlọ́nọ́mà. Kí ni ìtumọ̀ ọ̀nọ́mà? Ẹ wo epo ní ọmọ ọmọ kò ní mọ̀ jẹ́ ọjà yìí. Ọ̀nọ́mà náà. Ṣọ́kọ̀ ọmọpó. Ọ̀nọ́mà. Yọ padà wá sọ̀tún wọn rẹ̀ fún mi. Bàbá Sodiq. Sá. Ẹ ti jẹun. Ó kù díẹ̀. Ọ̀rá ń jẹ́bọ̀ ni. Torí ìgbà tó lọ bí òréré o. Stand up, go, idiot. Kí ni ṣe ẹ́? Kí ni ìwúrí ẹ? No, tell me. Ẹni àbáta káfíńrà àtùpà olóhùn àjìtọ̀nà wò. Orí òpè ni òní làákàyè ni. Ìwọ ẹ kánú rè tó bá fẹ́ wà ẹ̀. O tún dádì mi bíbá. You are very stupid. Tó bá rògbé sí ayé rẹ̀ ro wàhálà táwa ń ṣe lórí ẹ̀ náà. I see. Kó tó dójú tì mí, èmi ni máa dójú tì ẹ́. Ó yá, get out of this place. Get out! Náà mo rò ó bá ṣe é yè. Mi ò ṣe ní bínú. Dáhùn, mi ò ṣe ní bínú. Ṣé kí n máa fọ́ra lórí ló fẹ́ ni? Àbí báwo? Àbí ìyẹn mí pé mi ò fẹ́ rí fún. Kí ló dé? Kò sí bí mo ṣe lè fẹ́ rí fún tó mi ò lè lajú mi lẹ́ẹ̀kì tí ẹ bàjẹ́ lójú mi. Ẹni tó lọ́ọ́ ń bínú sílẹ̀ ẹni tó lajú lẹ́ẹ̀kì tí ẹ bàjẹ́ lójú ẹ. Ọmọ mi ni nà kò dẹ̀ pé méjì lọ́wọ́ wa. Yorùbá ní ìyá ń bẹ fọ́mọ tí ò gbọ́n, ẹkún bẹ fọ́mọ tí ń sá kiri. Ó dẹ̀ ń fọ àárọ̀ ẹjọ́ ẹ̀ ó fi ń ṣeré ni, which is bad. Kí ló dé? Mo understand you.
Mo dey appreciate ẹ pàápàá torí mo mọ̀ pé tèmi lè ń ṣe. Mo mọ̀ pé ọmọ tó bá dání ti bàbá ẹ̀ ìtọ́ bá kù díẹ̀ káàtó fún ìyá ìlú ní. Àmọ́ mo ti lọ bá sọ ètò ń ṣe òótọ́ ọ̀rọ̀. Ó dẹ̀ ti bẹ̀ mí. Ó ní bóun bẹ̀yìn. Àmọ́ ó ní ká fún òun second chance. Second chance? Fún ta ni? Èmi ti take decision mi o. Yes. Decision mi ni pé ó lọ kọ́ sóyìn. Ọmọ mi, kọ́ sóyìn. Ọmọ kan ṣoṣo tí mo bí. Ó ti èmi bí méjì ni. Decision mi nìyẹn, ohun tí màá ṣe nìyẹn. Ẹ má ṣe bẹ́ẹ̀. Ohun tí màá ṣe ni mo ti sọ yẹn o. Èdè má ṣe báyìí. Make hills white as sunshine. Ọ̀gá sà. Yeah. Mo ro nǹkan kan ni. Ẹ mọ̀ pé ọkàn ọmọdé báyìí òun ni làgídí máa ń dì sí. So èrò tèmi ni pé tí Kúnmi tó bá rí ọwọ́ líle díẹ̀ tó tún rí ọwọ́ rírọ̀ díẹ̀ pẹ̀lú báwí ó dá mi lójú pé ó máa change, ó máa yí padà sà. Ìyẹn Kúnmi. Yes sir. Ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé Kúnmi ti kọjá ẹni tí yàn ń dá dọ̀bálẹ̀ tó ń fún lẹ́gbàá. Ó tún máa burú sí ni. Bàbá àná tó ń sìn ọ̀dọ̀ ọkùnrin kan náà ló máa end up sí. Àbí? Wo fi Kúnmi lẹ̀ sí tiẹ̀ jàre. Ó yé mi sà. Nǹkan kan tèmi tẹ̀ túrò ni pé irú àwọn exam tó ń ṣe tí ò pass yẹn. Èmi rò pé bóyá téèyàn bá jẹ́ kó lọ sí àwọn ìgbèríko níbi tó tún jìnnà sí ìtòsí ń bí tó jìnnà sí ayọ̀ tó ń yàn yẹn àkọ́kọ́ reduce náà. Torí ní village wa èmi lọ́rẹ̀ẹ́ kan tó jẹ́ pé àjọṣe kékeré ni mo trust ẹ̀ gan. Jẹ́ pé tó bá mójútó tó kọ níwèé ó dá mi lójú pé Kúnmi ó máa pass lọ́tẹ̀ yìí. Ó máa pass bẹ́ẹ̀ ni sà. Kì í fi tó yín létí sà. Well. Nice thoughts. Ó ṣe ọ̀rọ̀ làákàyè ló sọ ó fi hàn pé ó kàwé lóòótọ́. But all the same màmá ronú pa ẹ̀. Okay, sir. Okay, sir. I'll think about it. All right, sir. Oshe, yes, thanks for the concern. Yes, sir. You're welcome, sir. Ṣé èrò kó máa work bẹ́ẹ̀ ṣá? Ó máa work. Kí ló dé tí ò ní work? Ṣé orí túbọ̀ tún sọ point kan tí mo dẹ̀ jókòó tí mo reason sí? Ó ní tó bá kúrò ní àkàtà wa tó bá lọ sí ọ̀hún yẹn gbogbo ayọ̀pọ̀rọ̀ yẹn á kúrò ń bẹ̀. Òótọ́ dẹ̀ ni. To kúkúrò lákàtà àwọn gangan ni major problem tí mo ní. Because my daughter is an adult. Kò ń ṣọmọ kékeré mọ́. Ó ti ń ṣe nǹkan tóbìnrin ń ṣe. Ọmọ tí ò lọ ṣọlidé lọ́dọ̀ èèyàn rí. Tí ò ṣe pé bí a mú síbi kan nípa à ń travel o, àní pẹ́ dé o. Kò mọ́ lára kó gbé without us. Báwo ló ṣe wá fẹ́ cope? Kò tún wá ṣe city ló lọ, abúlé for that matter. Báwo ló ṣe fẹ́ survive ń bẹ̀? Ẹ̀rù ń bà èmi o. Ìyàwó mi, sórí èjì tó wà yìí gan-an ló dákú jáde. Ask me why. Why? Fine. Ṣé o mọ̀ yí pé o ní age táwọn ọmọ ń lọ sí university? Ó dẹ̀ mọ̀ pé university làwọn ọmọ ti ń determine life wọn. Kò sí ìyá, kò sí bàbá, kò sí anybody. Àwọn ara wọn náà jọ máa determine life ara wọn. So tó bá débẹ̀ yẹn tí ò rí ìyá, tí ò rí bàbá, á kọjú mọ́ nǹkan tó ń fẹ́. Jẹ́ kó lọ sí gbèríko. Ìgbà yẹn ló máa mọ life olówó yàtọ̀ sí life tálákà. Ìgbà yẹn ló máa mọ life oko yàtọ̀ sí life city. O mo sure yìí pé kò ní lọ kó dé kó má rí ọgbọ́n kan bẹ́ẹ̀. That is it. Let her go. Mo give up. O ní láti give up. Our support ni. Oda, ẹ kọ̀ǹkọ̀. Beautiful. Tí ẹ fi pay mi náà ni. Màá sí ni, mommy buy me this, mommy buy me that. See, buy me this, buy me that. Ara wọn kan tó fi bàjẹ́ náà ni tó fi yọ àyọ̀pọ̀rọ̀. Yes. Ṣé mi ni tọ́jú ọmọ mi? Ìwọ jẹ̀bi tó ń tọ́jú ẹ̀. Nígbà tí o bá rí ya buy me this, buy me that again, àmọ́ tó ń ṣe. Ẹ ṣé kí n máa tọ́jú ọmọ tí mo bí ni. Tọ́lá ní kò ná. Sọ́mọ́jẹ́ aṣáàdé kò ní lọ kó bọ̀ kó má kọ́ kankan. Àdúrà wa ni pé kó lọ rí kó bọ̀ rí. Adé máa fa àdúrà tì. Simple. Àmín o, ìyẹn náà ni. Ó rẹ́sẹ̀ wèrè ńlẹ̀ òòbù dúró. Ǹjẹ́ ọlọ́gbọ́n kan lè gbé tiẹ̀ dúró bí? Ó dà
alátiṣe mi òun ló máa ti ṣe ara ẹ̀ kò sí wàhálà. ọ̀pọ̀ ní bàtà kò rẹ́sẹ̀ wọ̀n. Okay, thank you very much. Yeah, so somebody wants to define or tell us what a pronoun is. ọ̀pọ̀ lẹ́sẹ̀ kò ní bàtà rárá. Yes, please. No, sit down. Pronoun is a word used instead of a noun. Yes, it's used instead Clap for me now. of a noun. Kí ló sọ tó máa clap fún ẹ? Sorry, sir. Example. Example of a pronoun. Ẹ má sọ fún mi pé kò sẹ́ni tó lè fún mi ní example pronoun. Ẹ má lọ bẹ̀ yẹn o, nǹkan tí gbogbo nǹkan tá à ń ṣe revision ni o. Revision ni o. Example pronoun. So, what to define ẹ̀ gan-an o lè fún mi ní example pronoun. Ó mọ̀ sí pé o kò gbé sórí àgbérùgbésọ̀ ló fi ṣe. Sorry, sir. Good afternoon. Okay. Excuse me. Okay, sir. Tẹ́ bá ti délé, ẹ máa lo méjì ilé. Tó bá dẹ̀ tún dalẹ́ náà, tẹ́ bá ti jẹun tán, ẹ tún lo méjì mi. But èyí tó jẹ́ yẹ́lò yẹn, ẹ má lòun lálẹ́ òtórí àti lóhùn sùn. Tó bá dẹ̀ dọ̀la náà, ẹ mú ìṣọ̀pẹ́ jẹun, láti jẹun tán, kẹ́ tó lò bákan náà. Mo ṣọ̀kẹ́ máa wà okay, but èmi láti àárọ̀ títí di ìrọ̀lẹ́ bíi time by máa wà níbi iṣẹ́. Tẹ́ bá ní any complaint àbí ẹ feel pé ẹ get better, ẹ try láti wá ẹnu padà. Ẹ ṣé mà, Ọlọ́run á tọ́jú ẹ̀yin náà. Tó bá jẹ́ pé báwọn nọ́ọ̀sì yòókù ṣe máa ń ṣe ilẹ̀ ṣe ń ṣe yìí, á dàbí kí wọ́n fi gbogbo ọjọ́ ayé ẹ̀ kó máa fi ṣàárẹ̀ ni. Rárá o, Ọlọ́run wà ní jẹ́ ká rógun àárẹ̀, ìlera la máa rí ànírí àìlera o. Ìyẹn ò kí ń ṣàdúrà ẹ̀yin nọ́ọ̀sì o. Ṣé pé inú ọ̀rẹ́ ilẹ̀ ti ń jẹun? Báwọn lọ́yà náà ṣe ń jẹun nínú ẹjọ́. Tí ẹ fọ́ ni, ẹ wò ara yìí sí ìyá ìwé gọ́mọ̀ mi. Ó dà kẹlẹ́lé, ẹ pẹ̀lẹ́ ọkẹ́ má stress ara yìí, kẹ́lẹ́ rest dáadáa. Ìbídùn. Pẹ̀lẹ́. Bó ni? Dáadáa ni. Kúṣẹ́. Kí ló wá ṣẹlẹ̀? Mo ní kí wá sọ fún ẹ náà ní pé mi nílé wà lálẹ́ ìbáṣejọ plan. Kí ló tún ṣẹlẹ̀? Fètò accident kan ṣẹlẹ̀. Accident. Àwọn dírẹ́bà yìí wọ́n rọra pẹ̀lú bó ṣe ń pariwo tó nínú rédíò kó yé sáré. Ṣé èèyàn kankan ò kú ṣá? Ẹni ọkọ̀ òkú but injuries wọn ó serious in fact ó jẹ́ kó ra èmi fúnra mi sára. Wọ́n ti rí bẹ́ẹ̀ mo rí bó ti rẹ̀. Ọlọ́run á fún ọ lálàáfíà. Ó ga o. Ó bá ti jẹ́ bẹ́ẹ̀ wàá lọ náà ni Ọlọ́run á ṣàánú. Bọ́ kó tó lọ bóyá kó bá mi ṣe oúnjẹ sílẹ̀ ó lè bá mi ṣẹ̀wà àti dòdò. Mo like ẹ̀wà àwọn ló mọ̀ ó dà protein ni. Orí ó ti sáré wá justification fún. Bẹ́ẹ̀ ni. Ó tún lọ káwọn ọmọ ẹ̀. Wọ́n wà lẹ́yìn ọ̀ndó dèmi. Láì gba kọ́bọ̀. Ẹ gbọ́ bí a máa ṣe fọ́lọ́run. Kí ló dé tó kọ oúnjẹ sílẹ̀? Dáhùn. Mi ní appetite ni. O ní appetite ni. O ti jẹun léni tẹ́lẹ̀ ni. Mi ní appetite náà ni ò jẹ́ kí n jẹun. O ti ń bá mi sọ̀rọ̀. O ní appetite. Ọ̀rọ̀ yé mi gan. Nítorí pé a bá ẹ wípé result ẹ̀ ò dáa. So the next action fún ẹni pé kò kọ oúnjẹ yẹn sílẹ̀. Bùkún mi dáhùn. So bí result ẹ̀ ò ṣe dá yẹn ká gbàlù ká máa jó àbí ká mú àdí ká fi ráyé lórí. The next action fún ẹni pé kò kọ oúnjẹ sílẹ̀. Bùkún mi. Let me tell you, sórí Yorùbá ní ọ̀lẹ́sùn lọ́rí tààrẹ̀ là ń lọ fún. Let me tell you, èmi ni mo bí ẹ. Ìyá ẹ̀ tó dẹ̀ bí ẹ fún mi náà nìyẹn. Kì í ṣe pé mo hate ẹ, àbúrò pé mo hate ẹ ni. Kì í ṣe pé mo hate ẹ. The best ni mo wá fún ẹ. Nítorí pé tí o bá sí the best, wo ọjọ́ ọ̀la yọ̀ọ́lẹ̀ fún ẹ o. Ọlọ́run jẹ́ kó yọ̀ọ́lẹ̀ fún ẹ. You understand what I'm saying? Sórí tá a bá tó ẹ bó ṣe yẹ ká tó ẹ gbogbo nta ní pátápátá ó máa di tẹni ẹlẹ́ni ni o.
Ọlọ́run dẹ̀ ní yóò kó di tẹni ẹlẹ́ni Ọlọ́run dẹ̀ ní jẹ́ kó pẹ́ kó tó yí ẹ. Now adé ń sọ fún ẹ pé wọ́n ń ṣe báyìí wọ́n ń ṣe báyìí wọ́n ń ṣe báyìí the next thing kó máa oúnjẹ lọ yíwà ẹ̀ padà o. Kò sí anybody tó lè bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ ju àwa parents ẹ lọ. You just have to change for better. O ti gbọ́? Tara ẹni mo ń sọ fún ẹ o. Tara ẹni mo ń sọ fún ẹ o. Ọjọ́ ọ̀la ẹni mo ń sọ fún ẹ o. I wish you the best. Thank you, sir. Tóbi bá ń gbìyànjú ẹja níwọ̀. Torí ìgbà ò tó lọ bí òréré o. Hello ọ̀rẹ́. Bó ni? Wo, mo ti fẹ́ wọnú ìlú báyìí o. Mi ò ní pẹ́ dé ibi junction yẹn mọ́. Bẹ́ẹ̀ ni. Gbogbo bí mo ṣe ń wò káàkiri gan, ó jẹ́ kí ayédire ti yí padà jù báyìí lọ. Okay. Èmi máa pè ẹ́ tí n bá ti dé junction yẹn. Máa pè ẹ́. All right. Okay. Ayédire. Wọ́n bá wọn ṣàwọn ọ̀nà wọ̀nyí náà. Ọ̀rẹ́, ó serious o. Gbogbo ẹ ti die down báyìí. Àmọ́ ọba rí kú ọba họ o. Ìgbé àfiwé. Ta ló wá wà lórí ìtẹ́sìn? Aráàlú òyìnbó kan ni wọ́n gbé síbẹ̀ jàre. Ṣùgbọ́n pé àwọn bàbá wa ẹnu wọn ti jẹ́ dòdò wọn lè so dòdò mọ́. Òun lọ gbé síbẹ̀. It's a good thing though. Nǹkan tó dáa ni. Kí ẹni tí ó lajú kó wá jọba. Irú bẹ́ẹ̀ yẹn a kó ọ̀làjú àti àwọn ohun mèremère aládùn mi àtòkò wọnú ìlú. Kó ń dídò pàdí mi. Àjùmọ̀bí ò máa kan tánù. Ẹni tọ́lọ̀ bá rán síyàn nìkan ló ń ṣèyàn lóore. Yorí téèyàn bá nífẹ̀ẹ́ lú ẹ̀dẹ̀nu lẹ́yìn tó ti kàwé nílùú òyìnbó tó ti lọ káàkiri. Wá tún wá wálé wọ́n á gbé sórí oyè kan. Tí o bá nífẹ̀ẹ́ lú ẹ̀ kò ní ṣe bẹ́ẹ̀. Mi ò ní parọ́ fún ẹ. Èrò tiẹ̀ nìyẹn ṣá. Àmọ́ má gbàgbé pé ọmọ adúláwọ̀ ni ọ́. Dúdú ni ọ́. Kí nìyẹn wá ní ṣe? Ó ṣe kókó. Kò ní kankan ṣe tí o bá láìkì ìlú ẹ̀ kò ní wá jẹ oyè kankan nínú ìlú yìí. Ìbídùn bèbè. Ẹ rọra o. Báwo ni dẹ? Dúró, ṣé kò ń ṣe arẹwà tó ń sọ fún mi pé. Òun náà. Mo ti sọ̀rọ̀ ẹ̀ dànù. Bankole Ọlátúbọ̀sún lórúkọ tèmi. Ìbídùn. Nice to meet you. Fiancé mi nìyẹn. Mójúlẹ̀. Báwo ni dẹ? Èmi ní kí n sọ fún ẹ tẹ́lẹ̀ tó mọ̀ pé iṣẹ́ alẹ́ ló ní. Tó bá ti dàárọ̀ lákùtù, mò ń jí lọ sékòó. Ọ̀rẹ́ mi, ó bá mi rí iṣẹ́ kan tí màá ṣe lẹ́kọ̀ọ́. Mo dẹ̀ ní láti mójú lọ sọ́jà fúnra mi kí n mójú ajé kò ní sọ. Òun náà ló máa gbé mi lọ. Sórí, mo ti ní mi ní gbé lọ tẹ́lẹ̀. Àmọ́ nígbà tí mo wá rí ẹ, tí mo wá rí ohun tó sọ pẹ̀lú rírí tí mo rí ẹ tán bára wọn mu, màá gbé dẹ́kun. Ó ní choice. Ní choice tẹ́lẹ̀. Agede bẹ́ẹ̀. Ọ̀la náà ni màá padà kí n kọ yọjú sùn wọn màá tẹ̀ padà lọ́la. Ó láì kojú nǹkan ló máa gbé mi padà. Bó bá ti sọ náà nítorí tiẹ̀ máa ṣe fún mi. Bẹ́ẹ̀ni. Ìyẹn náà wà òkè ẹni ṣonú ilé àwọn. Ọ̀hún eléyìí ni. Oní mi ò fi ṣeré. Mo jẹ́ rí ẹ. Kí ẹ bá jẹ. Mo gbà fún ẹ. Ṣé pẹ̀lú man trip. Mi ò mú ṣàárì. Yà jẹun. Mo gbà fún ẹ. Tí èèyàn bá rí onílàákàyè èèyàn kọ́kọ́ máa ń mọ̀ pẹ̀lú appearance báyìí. No sọ̀rọ̀ sí wàá tún mọ bó ṣe ní làákàyè tó.
bó ṣe ń sọ̀rọ̀ lọ látẹ̀kan tó ń sọ̀rọ̀ bọ̀ mo ṣàkíyèsí pé ẹnìkan tó máa ní làákàyè ni. Thank you very much, sir. ìyẹn ló máa fi mọ̀ pé ẹni tó jẹ́ ìyẹn ní Yorùbá ń papọ̀ náà fi sọ pé rírí ni sí òun ní sọ ní lọ́jọ́. Bẹ́ẹ̀ni sir. ó ṣe gan. Yes, thank you very much. ọkàn mi balẹ̀ lórí nǹkan tá a gbé fún ẹ Ọlọ́run adé fún ẹ ṣe. Àmín àmín. Thank you so much. Yes sir. Yeah. Bùkúnmi. Yes, mommy. Do you think you'll be comfortable around him? ṣe question yẹn necessary ara nǹkan tá a máa ń jà fún nìyẹn kí ló ṣe máa bí tó bá wà comfortable tí ó bá ok kó sọ pé òun wà comfortable nǹkan kí ló fẹ́ ṣe tíjà ẹ̀ ni ó gbọ́dọ̀ wà comfortable pẹ̀lú nǹkan tá a fẹ́ kó lọ ṣe right àṣẹ la máa pa. Mo understand nǹkan tẹ́ ń sọ but then again obìnrin ló mọ̀ mí náà mo ní láti mọ̀ bóyá ara ẹ̀ máa balẹ̀ ní pẹ̀lú ọkùnrin. answer so ọmọbìnrin ẹ̀ ṣe ilé ọkọ lá ní kó lọ ní àbí ilé ẹ̀kọ́ àbí kó yàtọ̀ síra wọn come on. Mọ́ mi ẹ tẹ̀ fi ọkàn yín balẹ̀ mo fẹ́ assure yín pé ó máa pass exam ẹ̀ nítorí pé over 40 students ni wọ́n ti kó wá sí ọ̀dọ̀ mi gbogbo pátápátá dẹ̀ ló pass. Very good. ẹjọ́ o ẹ mọ̀ pé ojú kan ẹ̀pẹ́ ojú kan èrè ni kò kí n kúrò lákàtà mi ò mi ń fẹ́ fílẹ̀ that's the truth but ṣó ti rí nǹkan tí ìyá ẹ sọ ara àwọn kan tá a fẹ́ gbọ̀nù lára ẹ̀ nìyẹn sọ ni. ó dà mo ti gbọ́ àti pẹ̀lú mo máa nífẹ̀ẹ́ sí pé kó wà lọ́dọ̀ yín tó máa fi parí exam ṣe ìdí ẹ̀ ni pé yes ìdí ẹ̀ ni pé ṣẹ̀mọ̀ tó bá ń rìn káàkiri tó ń ṣeré kiri nígbẹ̀yìn kò ní concentrate sí i ó kàn wù báyìí ni mi ì fẹ́ nǹkan tó máa distract ẹ̀ tó bá wà lákàtà yín ojú yín á tó dáadáa ṣẹ̀mọ̀. ó dà kò sí problem. bí bá ń gbìyànjú ẹ̀jẹ̀ ni wọ́n. nǹkan tó ń sọ fi taratara yé mi. ok ẹ jẹ́ kí n tún gbé bàbá ìsà kọ́ tí mò ń try láti sọ ni pé ṣẹ́rí tá a bá ní kí ọmọ yẹn lọ máa gbé ọ̀dọ̀ tíṣà ṣe ló máa dàbí pé a tún lọ fi ọmọ yẹn a lọ fi ṣọmọ ọ̀dọ̀ ni. why. thank you sir ṣẹ́rí tíṣà tá à ń sọ̀rọ̀ pé kò tí ì níyàwó ó ń dágbé ni bachelor lásán ni òun àti nọ́ọ̀sì gbẹ̀tùwé kan ni wọ́n lọ́jọ́ máa ń gbé so tá a bá ní kí ọmọ yìí kó lọ máa gbọ́dọ̀ gòkè definitely ọmọ yìí ló máa fọṣọ òun ló máa ṣóúnjẹ a tún fẹ́ máa sùn síbi tí tíṣà náà ń sùn sí tí mo dẹ̀ feel pé ó dangerous ìwé la ní kó lọ kà gbogbo ìwé tó bá kà gan nígbà tán bá fi iṣẹ́ pa lórí ìwé yẹn gan ò ní dúró lórí ẹ̀ so èmi ò bá suggest pé ká ní kẹ́ gba ibì kan fún tó wà òkè kẹ́ bá fọ́ níṣẹ́ tó jẹ́ pé tó bá ti ń kúrò nílé a lọ sọ́dọ̀ tíṣà tó bá ti ń kẹ́kọ̀ọ́ tán lọ́dọ̀ tíṣà a padà sílé so á tiẹ̀ lè ní concentration lórí gbogbo nǹkan tó kọ kò ní di pé ó tún kàwé tán ó tún lọ ń fi gbogbo ẹ̀ ṣiṣẹ́. you have a point there. Yes sir. kó máa di pé asọmọdé housemaid. bẹ́ẹ̀ni sir. ọ̀rọ̀ ọmọdọ̀dẹ̀ kọ́ là ń sọ yìí. ọ̀rọ̀ kọ́mọ kàwé kó pass. bẹ́ẹ̀ni. all right you have a point. bá a ṣe máa ṣe náà nìyẹn. jẹ́ kí n lọ conclude pẹ̀lú ẹ. all right sir. okay sir. ìyẹn ti yanjú bẹ́ẹ̀. So this is the blue shirt you requested. And the gym. Actually. Oh my goodness. Oh, it's your jeggings, I love these jeggings. And a few other ones. Meanwhile, on the wedding, do you still need more? Yes. Okay. Any color specification? White. You know I love white. Yes, ma'am. I'll do as you please. Thank you, Mommy. I love you so much. I love you too, my darling. You know I always love you. And you know I love you more. Oh, Mommy, you bought me glasses. Yes, I did. Oh, my goodness. Wow. I love this. Lovely. Okay, try láti wo àwọn aṣọ yẹn kó wé tó bá like nbe. Anyone tí ó bá ti size me, I'm need láti dá wọn padà. No, we don't have to. You can just look for someone to give them to. Oh, Mommy, I love it so very much. Thank you, thank you, thank you, thank you, thank you. You know your happiness is my joy. I know. That's my mommy. Ṣé mo lè lọ sùn báyìí? Sure. All right, darling. Have a sound sleep. You too, sweet dreams.
goodness. Mo rò pé tó bá ń bọ̀ wá máa gbé kún mi bọ̀ ni. Ó jẹ́ kí n gbé wá ni àmọ́ wọ́n ní kí n kọ́kọ́ bá gẹ̀ẹ́tì ilé tí mo bá ti wá gẹ̀ẹ́tì ilé fún tí mo ti ríbi tó máa gbé máa bá kó àwọn ẹrù díẹ̀ síbẹ̀ máa ṣẹ̀ṣẹ̀ wá máa gbé òun wá. Àbọ̀sí nǹkan tèmi àti dáàdì ẹ̀jọ́ sọkọ yẹn ìwọ lọ́dọ̀ mi ló máa gbé. Kí ni ọdún odindi ọmọ obìnrin lọ́dọ̀ géńdé irọ́ ni wọ́n ṣe mistake ni o wọ́n ṣe mistake ni o torí gẹ́lẹ́ bó ṣe lọ́lọ́ ṣe iyèméjì ó mọ́mọ́ yẹn ikán rẹ̀ rí màá ní ìyàwó kẹta ni bàbá yẹn ní kó tó rí pó bímọ yẹn òun nìkan dẹ̀ ni láyé àti lọ́run. ẹ túbọ̀ sùn ṣé kò ṣe kó lọ bà mí jẹ́ mi ẹ̀ wò torí fúnra wọn lọ sọ pé kó máa gbé ọ̀dọ̀ mi all of a sudden tó wá change pé kó máa gbọ́dọ̀ mi yìí mọ́ ṣé kò ṣe kó lọ bà mí jẹ́ mi ẹ̀ wò. èmi kẹ bà ẹ jẹ kẹyìn bẹ jẹ kódà wọ́n ní táwọn bá lè fọmọ yẹn sọ́dọ̀ ẹ ṣé kí n advice àwọn àbí káwọn fi kámẹ́rà sọmọ yẹn lára ni àbí káwọn ní kọ́lọ́pàá máa tẹ̀lé kiri mo wá ní pé ọ̀rẹ́ mi ò máa ń ṣe èèyàn bíbàjẹ́ tó tó yẹn lọ́wọ́ ara tiẹ̀ ó ṣe kinní náà bọ̀ kò ń ṣe bí. bíjàjẹ́ tó tó yẹn bọ̀ ó bàjẹ́ díẹ̀ túbọ̀ sùn ẹ jẹ́ ká máa tún ra wa ṣe ń ta o. mo tún ẹ ṣe. ó tún mi ṣe ó tún mi ṣe wá jẹ́ kí n sọ fún ẹ wo kò ná mi kankan o bọ́mọ wá kí ni owó ló ń ná ni torí kò lè wà lọ́dọ̀ mi ṣé kò ní jẹun ni inú owó tó bá san fún mi náà ni màá ṣáà ti tọ́jú ẹ̀ kò sí wàhálà mi ò kò ń ṣe big deal fún mi náà. ó dáa fún faction méjèèjì báyẹn kò yé. tó tún wá rí ilé fún. mo ti rí ibì kan àmọ́ kò tí ì tẹ́ mi lọ́rùn tó wọ́n á wò pé bóyá kó bá mi bá ìbídùn sọ̀rọ̀ bóyá o mọ̀ pé nọ́ọ̀sì àwọn tó júbọlé ni a mọlé tó. bẹ́ẹ̀ni ẹ̀yin ò lè máa bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ mo tẹ̀lé fún ẹ nọ́mbà ìgan kí wọ́n fúnra ẹ pè ó máa take it serious ju bẹ́ẹ̀ bá bá sọ. kí n kúkú pé direct kí n máa. a take it serious jẹ́ fún ẹ nọ́mbà ẹ ọmọ nọ́mbà ẹ lórí. gbogbo ògbóye ògbẹ́rò ìjìnlẹ̀ ká má bàjẹ́ bí ògbógbó ògbóye ògbẹ́rò ìjìnlẹ̀ ká má bàjẹ́ bí. ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálé ìfẹ́ torí. ẹ mọ̀ wọlé ẹ káàbọ̀ ẹ kú rin o sọ́kọ̀ òjé po sálàáfíà lẹ́dẹ́ ẹ kú rin o ṣé dáadáa lẹ́dẹ́ ẹ pẹ̀lẹ́ ọkọ mi. ìyá àgbà ń kọ́ mà. màmá mà ti lọ sókè odò ń bẹ̀ wọ́n láwọn fẹ́ rè rí ìyá láláró àmọ́ bẹ́ẹ̀ bá ti wá kẹ́rù dé ìyàrá ń ti wà ń ṣíṣí sílẹ̀ èmi ń rè rí ìyà ń sálẹ̀ ìní pẹ́ dé. kò sí wàhálà mọ́. o ẹ ǹlẹ́. Uncle Túbọ̀sún ẹ fọ́ ní ìṣá o How? Kí ló dé tẹ́ ẹ sọ fún mi pé a máa kọ́kọ́ yà ní family housing kẹ́ tó lọ drop mi sí ilé ọ̀dọ̀ mi at least má ti ra bread àti ìyá káàbọ̀ ọmọkùnrin dání so that má lè fáwọn màmá. Clown ni ẹ seriously you are a clown. Ṣorí iṣẹ́ ni mo wá dọ̀dọ̀ yín nígbà yẹn. This is your home. What? Yes. What? Yes, this is your home. Uncle Túbọ̀sún, why now? That's a very big question. Ṣorí, irú àwọn parents ẹ̀ mọ̀ pé ọmọ tí a bá kọ́, òun ló ń gbélé tí a bá kọ́ tán. Tí ìwọ náà bá mójútó ẹ̀kọ́ ẹ̀, tó kàwé, tó dẹ̀ pass exam ẹ̀, bóyá wàá change perception wọn nípa ẹ̀. Torí ẹ̀ lọ́n ṣe wò pé táwọn bá mú ẹ kúrò ṣàkà ní àwọn irú bíbá ètò wáyé o ò ní yọ ayọ̀ tó máa fọ́ ẹ lórí wàá lè kọjú mọ́wé ẹ̀ wàá dẹ̀ lè pass exam ẹ̀. But kò yẹ kó jẹ́ irú condition báyìí báwo lẹ ṣe máa gba irú ilé báyìí fún mi èmi nírú inú ilé báyìí èmi pẹ̀lú àwọn ìyá àgbàlagbà nínú ilé. Ọwọ́ ara ẹni la fi ń tún ara ẹni ṣe ìwọ náà tún wà ẹ ṣe tí ìwọ náà bá ti ṣe báyìí sìn tó pass exam ẹ wàá change thinking àwọn parents ẹ towards ẹ gbogbo ìtókù bá di story. So all I'm going to tell you now
is for you to face your studies and make yourself proud and make your parents proud. Okay. Èmi ní láti máa lọ sí, so arrange ara could take care of it. Tó bá need nǹkan béèrè lọ́wọ́ àwọn ìyá yẹn epo nǹkan. Kúnmi. Sá. Ṣorí kò sọmọ tí ò lọ́pọlọ. Bí ọmọ yẹn ṣe ń gbà lu ọpọlọ ẹ̀, òun ló máa ta. Sure you understand? For example, kí máa kọ ẹ̀ ń ṣẹ́sìn, kó dẹ̀ jẹ́ pé òun ronú pé bí ń pa ẹ́. Ṣé mo pa àwọn Yorùbá sọ pé ebi ò kí ń wọnú kọ́rọ̀ mi wọ̀? Jọ torí Ọlọ́run, ìwé tí mò ń kọ ẹ̀ ń tàn tí bí ń pa ẹ̀ ṣó máa yí ẹ. Kò lè yí ẹ. So ìtumọ̀ ni pé concentration ó matter. Ṣé you understand? Kò sẹ́ni tí ó lè mọ̀wé. Kò sí. Èmi tó ń wò yìí, mo ya olódò paraku gan tẹ́lẹ̀. Yeah. Mo yọ olódò táwọn òbí mi máa sọ pé ṣé wọ yìí lè kàwé láyé ẹ̀ ṣá? Ṣé wọ yìí lè fi ìwé jẹun láyé ẹ̀ ṣá? Ìyẹn gan ló challenge mi pé ìwé yìí máa dẹ̀ mọ̀. Èmi rè lè ní o. Bó tilẹ̀ jẹ́ pé mi ò ríṣẹ́. Ṣùgbọ́n I have the weapon that can make me face all the challenges of life, which is education. Kúnmi. Now, mo fẹ́ kó ríra ẹ. Bíbà tó yẹ pé wọ́n á sọ ẹ́ sínú abúlé kan tí ò sí life. Àbí pé ọmọ olówó ni mímí ò lè ṣe báyìí. No, drop all that. Jẹ́ kí mind ẹ wà open. Ní determination yẹn pé ìwé yìí sẹ́ mo máa mọ̀. Bẹ́ẹ̀mi àti ẹ bá ṣe lè achieve nìyẹn. So, are you ready? I'm ready, sir. Fantastic. Thank you very much, my sister. Now, so èrè ìfẹ́ everything la fi máa kà lóde màmá yí wa. Ibi tí o bá ti yí ẹ, ṣáà kọ́ mi bá pé I don't understand this. Ma break it down for it. Interested in that thing ló kọ́kọ́ matter. Okay? All right, sir. So jẹ́ ká bẹ̀rẹ̀ láti be further mathematics. Ṣé o ní textbook kankan lórí further mathematics? Mi ti ra any textbook. Oh. Yóò sá ni ntọ́lọ̀ múnú ọlé náà ní ìsìn látẹ̀ẹ̀kan. Kéèyàn wọlé kọ́ máa bóde mọ́. Wàá jọ kọ́ tàbáyì. Yé! Kí là ń ṣe ń bí? Èmi ń ṣọ́kọ̀ ni. Ẹ̀yin ọmọ pé àwọn ọmọ burúkú sí ni. Wọn ò béèrè kọ́kọ́ ọkọ̀ tán fi ń yọ bátìrì lọ. Wọ́n lè gbé èèyàn lódìdí. Ó dà bẹ́ẹ̀. Ẹ wo. Mo lọ yà. Ìlọ ti yá ń tèmi nìyẹn. Ìlọ yá? Bẹ́ẹ̀ ni. Dákun, báwo ti ní sọ́mọ ní yàtọ̀? Ó ti yàtọ̀ o. Ó ti yàtọ̀. Nǹkan ti yí padà. Ọmọ ohun tí ń mọ̀wé. Kò lè mọ̀ nǹkan kan. Àbọ̀mọ tèmi ti rí tẹ́lẹ̀ kọ́. Kò lè mọ̀ nǹkan kan. Kò ń ṣe bíi tìlú wa ṣe rí. Tán bá mú ẹni tó rí ẹ̀ ti dọ́ta tán láti bí tán bá mú délùú wa tán mú dọ́dọ̀ rẹ mi o. Amọ̀wé. Tẹ́ ẹ bá ń wùyìn tẹ́lẹ̀ sì fẹ́ kàwé o. Tẹ́ ẹ fẹ́ kàwé bí n bá mú yín débẹ̀ ẹ mọ̀wé. Ẹ mọ̀wé? Bẹ́ẹ̀ ni. Mo lè mọ̀wé? Bẹ́ẹ̀ ni. Lóòótọ́ àbí rọ́? A máa ń parọ́ ọdún ẹ̀ fún yàn. Tó bá rí bẹ́ẹ̀ nígbà tó bá dé a sọ̀rọ̀. Ó ti parí. Kò sí wàhálà. A sọ̀rọ̀ torí mo fẹ́ kàwé. Mo fẹ́ ṣòṣèlú. Ẹ̀yin. Gómìnà. Ẹ fẹ́ ṣòṣèlú. Wọ́n gbà kó ti gómìnà. Ó ti parí. Kódà. Àbí àwọn tí wọ́n vóòtì fún yín kódà. Wọn ò ní pọ̀. Wọ́n á pọ̀. Bẹ́ẹ̀ ni kí ni? Bẹ́ẹ̀ ni náà. Wo olówó ṣòwò gbogbo tán. Ìyá ló ń jẹ ọmọ tálákà. Ṣé orí ayé ta wà nínú ẹ̀ yìí kò dúró lásán? Ìyẹn gan-an ló ṣe jẹ́ káwa ta wà nínú ayé ká má sùn nítorí ayé fúnra rẹ̀ gan sùn. Sórí ọjọ́ tí mo ti kọ́kọ́ fojú kan ẹ ni mo ti mọ̀ pé mo máa ní nǹkan ṣe pẹ̀lú ẹ. Bí ìwọ ṣe wà ń sìn kò ṣọ̀fẹ́ ni ìwọ wà. Èmi tó rí ìsọ̀rọ̀ owó lèmi wà. Bàbá mi kan ló máa ń kí báyìí. Wọ́n á ní akẹ̀yìn sọ̀rọ̀ tí ò lówó nú. Sórí ìwọ jọ̀ọ́ má gbé mi yà káàkiri máa rigmaró lọ gbogbo orúkọ bẹ́yẹn má gbé mi yà káàkiri. Ìwọ kò sọ fún mi pé o ti gbọ́. Fàkátì ló bá tán. Jọ kí ló fún ẹ ní impression kí mo ṣe lè ṣerú nǹkan bẹ́yẹn? Nǹkan tó mú mi rò pé o lè ṣerú nǹkan bẹ́yẹn. Nǹkan tó mú mi rò bẹ́ẹ̀.
sọ̀rọ̀ owó ni. bẹ́ẹ̀ ni. bàbá àtẹni tí kà sẹ́ àwọn ikùn ajíjọ́gẹ̀dẹ̀ pọ̀ káàkiri ọ̀pẹ òyìnbó fìdí dùn ṣẹ́wà ẹ̀rọ rẹ̀ gbégbé jẹ́. lórí wọ ibi ló ń gbé ìgbà tó bá wọn èlò lè sùn. lọ bí tí báwo ṣé bí o sọ pé o kàn fẹ́ yọjú sí ọmọ ọ̀gá ẹ̀ tó ń rán ẹ sí ni. yọjú sí mi kọ́kọ́ sórí gbogbo bí fóònù mi ṣe ń dún látàárọ̀ yẹn ọ̀gá mi gan ló ń pè mí so mo gbọ́dọ̀ tètè lọ ni mo ti ń pẹ́. ó ṣe pé ẹ pé ẹ tó o ṣáàgbé iye dè ló dáa ó lè lọ o bọ́ọ̀lù ṣe máa lọ bẹ́ẹ̀ yẹn sí mi ṣì rò pa ṣe máa ṣọwọ́ méjì sí. ṣe sùúrù ṣé bí mo ṣe ń bọ̀ lọ́túnla. àyàn ọgbẹ́ ajá dùn bọ́ọ̀ lèmi ṣe máa mára dúró títí láti sìn títí di ọ̀túnla ó rò pé easy bẹ́ẹ̀ yẹn ni ṣé bí wọ́n ló fi tọ́ mi lẹ́nu wò ó tún wá fẹ́ máa gbé sá fún mi. wo bọ́ ìwà títà ní lọ́jọ́ kí ló máa ń ṣe é nu. wọ́n á lé mi lẹ́nu ṣe o. ayé. èmi. ẹ wọlé. báwo ni. yéèpà. kó túbọ̀ sùn. ṣé kò sí. o wọ́n tó máa lórí déédéé develop fault wọ́n á wò pé tí mo bá lọ ní kí n máa gbé lọ bẹ́yìn tílẹ̀ ti ṣú tó lọ jù bẹ́yẹn lọ lè lonely road èmi nìkan ó máa dangerous ni mo ṣe tán padà ní ẹ pé kí n kúkú wá sùn tílẹ̀ bá mọ́ a máa wá máa ṣe yanjú ẹ̀. àyà mi lè ti kọ́kọ́ já. àbá kò sí problem kankan. ṣé ẹ ṣáà ti pe dáàdì so that ọkàn wọn á lè balẹ̀ náà. no mo ti ṣàlàyé fún wọn wọ́n ti ní kò sí problem mo ti ṣàlàyé fún wọn. ṣé wàá ní kẹ́ kọ́kọ́ wá yọjú sí mi ni kẹ́ tó máa lọ sọ́dọ̀ rẹ̀ yín. ọ̀dọ̀ rẹ̀ mi kẹ̀ ibi mà ní máa sùn iyàrá kó tó kó mà gba ó gba ogún ọ̀rẹ́ ní máa sùn. ibi ìbàlẹ̀ fẹ́ sùn. ló ti ń kún mi fọ̀rẹ́. ó dáa ń gbà náà ẹ jẹ́ kí èmi kúkú bọ́ sí ibi ìbàlẹ̀ so that ẹ̀yin ẹ máa sùn sórí bed. àbọ̀ kò ní ìdí ògo ara ìhun ti ń kún mi ló tọ́ ilé tó yẹn àjọ máa sùn ní bẹ́ẹ̀dì ní díẹ̀. díẹ̀ àbí kí lè sọ́n sìn. yes now ìwọ ti gbàgbé pé ẹ̀gbọ́n àtàbúrò ọ̀rẹ́ sọ̀rẹ́ bàbá àti ìyá di ara wọn náà jẹ́. ẹ ti fọ́ ní jù. bóyá kí n lọ máa ṣe kọ́mẹ́dì rẹ̀. ibi ni wọ́n sùn jàre. ẹ pẹ̀lẹ́. ok ẹ ṣáà bọ́ bàtà kẹ bọ́ gbogbo aṣọ tẹ kó sí i ṣe mú pj dání ṣá. bí máa ṣe sùn ilẹ̀ tí mọ́. ẹ pẹ̀lẹ́ ẹ gbórí ẹ jẹ́ kí n bá yín ṣe. ó ti dá wọn. nítorí kí ló ń ṣe báyìí kí ló dé tó ń sọ. You lied to me. You are a liar. didn't lie to you. ṣé torí nǹkan tẹ́ fẹ́ ṣe fún mi lè ṣe parọ́ fún mi pé mọ́tò yìí bàjẹ́ sọ́nà. mọ́tò bàjẹ́ lóòótọ́ mo ṣe nǹkan tí mo ṣe nítorí pé mo nífẹ̀ẹ́ ni kò ń ṣe nítorí pé mọ́tò bàjẹ́ nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ méjì ni torí mo nífẹ̀ẹ́ ni mo ṣe ṣe sí wo látọjọ́ tí mo ti ń bá àwọn parents ẹ̀ ṣiṣẹ́ ni mo ti máa ń rí ẹni mo ti mọ̀ pé ọmọ tí mo nífẹ̀ẹ́ yẹn but ṣòro pé easy náà ni kí n máa forí lako every week màmá lọ màmá bọ̀ kò easy nítorí mo nífẹ̀ẹ́ ni mo ṣe ń ṣe náà. so gbogbo nǹkan tẹ́ ṣe ń sìn torí pé nífẹ̀ẹ́ mi ni. bẹ́ẹ̀ ni náà. ó dẹ̀dà yín lójú. I am very sure. You need láti sunkún. That's my girl. Okay, nísìnyí tí àti ìyanjú yẹn ṣé a lè ṣe like ẹ̀kan sí gẹ́gẹ́ bí tọkọtaya. Ẹ̀yà sùn padà. Ó máa ní láti tọ́nà wá fèsì ọ̀hún yẹn èmi máa lie down sí ẹlẹ́yìn. ẹlẹ́yìn ni. I'm asking you kí ló ń ṣẹlẹ̀ gan what's happening. kí ló mean by what's happening? kí ni nǹkan tó happen tó lọ́rọ̀ ẹ̀ ò yé mi. Oh. tí mo fi busy ní ibi iṣẹ́
àbí tó fi ń pè mí ní ẹ̀mẹ́sàn mẹ́wàá tí mi fi fowó mi sí oúnjẹ wá fún ẹ mọ́ àbí tí mi ò fi wá bẹ fọṣọ ẹ ní wíkẹ́ndì tí mo fi wà ní ilé àbí tó fi ń pe fóònù mi tí mi ò fi gbé nítorí pé mò ń sùn tí mo ṣe night àbí tó fi pè mí kí n wá sùn tí mo sọ pé mo ní emergency èwo gógó ni. all of the above ni. Yes, Ìbídùn all of the above nítorí wọ́n ní ajá tó bá rí ni tẹ́lẹ̀ tó ń jùrù tínú ẹ̀ dùn tó ń fò mọ́yàn all of a sudden tó dẹ̀ rí ni tó bẹ̀rẹ̀ sí ní gbó ó yẹ ká mọ̀ pé nǹkan kan ti ṣẹlẹ̀ ni. Yes, nǹkan tó ṣẹlẹ̀ yẹn ni mo fẹ́ mọ̀. Mo fẹ́ gbọ́ o. Ó dáa o uncle ẹ máa ní láti yẹra fún mi díẹ̀ ẹ fún mi ní space. Mi ò understand. Well, máa explain fún ẹ ṣorí gbogbo Romeo and Juliet dìdìrín tèmi àtẹ́jọ́ ń ṣe à nílé continue ó ní láti fún mi ní space o because mo kàn notice wípé o kàn ń choke mi. Nǹkan tó fi ń ṣọkọ ìyàwó gan ó ní ó mọ̀. Ìbídùn. Kí ló dé ojú òtí ẹ̀ tí ẹ ni èmi kan náà ni màá kó rẹ ṣe tí màá kó ra yàgò lọ́nà màá máa mú owó ọkọ àmà fi ṣe ọbẹ̀ fálè àmà fi ṣètọ́jú àlè ibo náà ti ń ṣerú ẹ̀. jọjọ tó ṣe ọ̀rọ̀ jẹ́ kí n béèrè question kan lọ́wọ́ ẹ̀ ṣé òwò lálẹ́ ni. Dáadáa rẹpẹtẹ tó pọ̀ gan tiẹ̀ ni so ìwọ mọ̀ ìwọ mọ̀ pé olówó ló ń ṣọkọ ìyàwó ni ó kì í gbọ́n rí tá máa ń kọ ni if you don't get money hide your face. Ẹni tí ò lówó lọ́wọ́ tí bá yẹ pé kàtí ẹ̀ ní ìlú gan ni mo gbà lóṣù tí màá raṣọ sí ẹ lọ́rùn máa ra go máa ra bàtà máa tún bá dáná fún ẹ nínú èlò ó yẹ ká láti fún àlọ́ òrò fún ẹ ní nítorí kó fi ronú ló fi ń jẹ gbogbo ẹ̀ sápò ni. Àwọn burú o ó ti yé mi iṣẹ́ níṣẹ́ mi. ó ti yé mi Mrs. Small Doctor ó ti yé mi ṣe ti gbọ́ thank you very much jọ pàṣẹ rẹ. ó lè gbọ́ bòmí ìkọjá. ó máa di wàhálà o. èmi ò fẹ́ rú àrùn ìtìsẹ́ ni o. ó máa di wàhálà. má fún àrùn ìtìsẹ́ máa ti ní kó work out pẹ́sìkẹ́ ta ni. ìyẹn ò lè possible. èmi ò fẹ́ ní ṣe bẹ́ẹ̀. ìyẹn ò tiẹ̀ lè possible nínú ilé yìí. o ní kò lè possible. kò lè possible. ilé o bá mi sanwó onímìírí ni. inú ilé yẹn ni but mi ò lè work me out of this place. ó jẹ́ rọra wọ́n á lù ẹ́ wọ́n á bí ẹ̀. àwọn ta ni àwọn èwo. àwọn ta ni. ó mọ àwọn tí mò ń fẹ́. àwọn wá pa mí sínú ilé yìí mo fẹ́ kọ́ wá pa mí bí báyìí. Bọ́sún Túbọ̀sún. Yes ma. Okay. Báwo ni. Adúpẹ́. So owó yẹn ni bá mi ra àwọn electronics yẹn fún. Okay. So èyí tó bá kù kó bá mi kó fún. Then bá mi gbé fóònù yẹn náà fún. Ọlọ́run á jẹ́ kí ẹ jèrè ọmọ náà. Wàhálà yín ò ní já sásán lórí ẹ̀. But títí fóònù yìí ó ń ṣe mí bákan lára ó wà delicate. Kí ló dé? Nǹkan tí mo rò ni pé ẹ mọ̀ pé ọmọ ta ní kó lọ kàwé ni pé kó lè ní concentration lórí kó kàwé kó dẹ̀ ṣe exam kó pass. Ẹ̀rí tí èèyàn bá tún ti gbé fóònù lé lọ́wọ́ distraction burúkú ni. Ẹ dẹ̀ mọ̀ ọ̀rọ̀ fóònù nísìnyí pẹ̀lú gbogbo àwọn kíní social media tó máa ń ṣe yẹn kán lọ Facebook kán lọ WhatsApp kán lọ Instagram gbogbo kò ní jẹ́ kó lè concentrate lórí ìwé dẹ̀ ló jẹ́ kó kà kó lè pass exam ẹ̀. Ẹ báyìí kó má tún jẹ́ pé nǹkan tó ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ló tún máa repeat rẹ̀. Èmi náà wò kí mo fẹ́ kó concentrate ní tó bá ní gbogbo nǹkan tó fẹ́ kó má jẹ́ pé ó ní nǹkan kan tó máa lack tá tún máa fojú wá káàkiri tó máa tún di pé kò tún ní kọjú sí rẹ̀. Mi ò fi òpó jẹ́ kó lack anything ṣẹ́rí kí gbogbo wa pawọ́pọ̀ ká fi jẹ́ kó progress òun náà ni ó ṣe kókó so ẹ jẹ́ ká fi fóònù lẹ́nu kó lè mójútó ẹ̀kọ́ ẹ̀ dáadáa. Okay, if you say it's okay, then fine. All right. Okay. So, ẹ jẹ́ kí n mú fún yín àbí it's fine. Ẹ jẹ́ kí n so kémi tètè rush down. Tètè máa lọ. Má gbé mọ́tò yà ń bò mí o. No, ibẹ̀ straight out. Ibẹ̀ ni mò ń lọ straight. Okay. Toro náà ti wá. Jẹ́jẹ́ o. Yes ma. Ajẹ́pẹ́ ayé ní ṣe mọ jẹ lọ rẹ̀. Mo ṣe pé kì í rẹ̀ mí. Rẹ̀ mí kẹ́ ẹ̀. Kí ló ń sọ? Ọmọ ní rẹ̀ àdáfẹ́lẹ̀ mi. Gbogbo ráńdì tó bá ń wù. Mi ò gbọ́ rí. Túbọ̀sún. Ìbídùn. Ẹ ń sọ̀rọ̀ round. I'm disappointed. Ó máa kò ṣe é níwọ̀. Ìbídùn níwọ̀. Òótọ́ ni pẹ́lẹ́dẹ̀ tí ó ṣọ̀bùn. Akitọ́ ní òsínlẹ̀gbẹ́ ilé olówó ẹ̀ mo ṣe gbà ní. Ó wá sọ̀rọ̀ ẹ̀dá àǹfààní àdúgbò
ọjọ́ máa la ni wọ́n á la ẹ nílàkulà wá wèrè wá sọ̀pàkọ́ sẹ́yìn ẹ̀yin méjèèjì ẹ̀yin ẹ lójú tì ẹ disappoint mi. Mr. Akinwumi Ṣọlá èmi ò ní kó máa ń bìsí àtúntò yàrá kí ló ṣe kí ló kàn ẹ́ láwọn táwọn ẹ̀ lọ́mọ ẹ̀ lẹ́nu ni ó wá tó bá fi secure future wa ó wá ń rojọ́ sí ó máa wọn ọmọ kékeré kan kó wọn jọ ládùúgbò olóhùn tíìchì wọn pé ìwọ jẹ́ tíṣà kí wọ́n fẹ́ fi secure future títí tiwọn jọ torí náà kí ló ti wò lónà àti secure future ìwà èmi àti wọn tọ́ kí wọ́n tẹ̀ wá serious lórí relationship wa yìí máa gbọ́ mo dání tí bá ní mo lóyún ta ló máa tọ́ oyún èmi náà ni introduction tó ní ká tẹ̀ wá ṣe òun náà ta ló máa kó wẹ̀ sílẹ̀ èmi ni wedding tó ní ká ṣe ta ló máa kó wẹ̀ sílẹ̀ èmi ni abímọ ta ló máa tọ́ ọmọ lọ sí school èmi ni òun ní nǹkan tó fi ń dá sí ìgbésí ayé mi àti ẹ̀. ó ti yé mi bàjẹ́ wọ́n á pariwo lé mi lórí ìsìn wọ́n kò lè work kó wá bó ṣe máa kó. wo kò lè work láéláé sweetheart mi má dára ẹ láàmú kẹ ẹ. ìwọ náà fẹ́ sọ̀rọ̀. dandan ni mi ìrírú ọlọ́run rí ọpọlọ ẹ ti ríbi tó tutù ó wàá fẹ́ bá síbẹ̀ àbí síbẹ̀ kọ́ ẹjọ́ ta ló máa rí ilé ọlá ńlẹ̀ lóòótọ́ tó máa lóun fẹ́ lọ kó sínú ilé ìyọnu ó wàá fẹ́ wá fi tiẹ̀ ó fẹ́ wá fi dà nǹkan rú kò lè wọ́ọ̀kì láàrin yín gbà bí mo ṣe sọ fún ẹ. túbọ̀ sọ ti yé mi ṣe bí wọ́n ní mílíọ̀nìà. èmi rèé. dírẹ́fà di mílíọ̀nìà. yúnífọ̀mù náà ló wọ̀ wá yí ẹ ó wá bọ́ yúnífọ̀mù gbogbo sálárì ò bọ́ sẹ́gbẹ̀ẹ́ ògbórí lóbìnrin lẹ́sẹ̀. well let me tell you something. àgọ́ tí mo rà fún láti ṣẹ́ náà ló ṣì wà lọ́wọ́ ẹ̀. jẹ́ kí n sọ kíní kan fún ẹ mo pity yín ni. ṣẹ́ni by the time tí ọlọ́run bá dé sí yín ẹ ní regret life yín èmi fi yín lẹ̀ ìgbà díẹ̀ ló kù tí ẹ ò dùn mí ṣe mọ̀ pé kémi tó fẹ́ already báyọ̀ ti ṣe tiẹ̀ o ti kúrò lórí èmi sí o tún ti bọ́ sórí túbọ̀ sùn wàá pín káàkiri bọ̀ mo sọ fún ẹ pé ojú yẹn àjà àǹfààní àdúgbò àjọ máa la ni wọ́n la ipa ìgbọ́wọ́ máa lọ jàre ìgbọ́wọ́ mo fẹ́ dé mọ́ lówó mi sọ̀rọ̀ tálákà tiẹ̀ lo láìdíà ẹjọ́ irú àìdíà wo nìyẹn. máa lọ. bọ́tà jọ bọ́tà o fẹ́ fi irú situation yóò fẹ́ fi bá fọ́ọ̀nù ajẹni kò dé possible tó ra máa continue níbi tá a fi sí. Mummy. ẹ ra sir. báwo ni. fine sir. o tún kàwé ni ṣé bó ti parí exams èmi tẹ̀rù pé wàá ti lọ sọ́dọ̀ tẹ̀ ni. báwo ni mo ṣe máa travel tí mi ní dágbére fún yín ó kàn rẹ̀ mí díẹ̀ láti jẹ̀ta yín. ìyá pẹ̀lẹ́ ṣe tí wàá feel better. mo ti ń get better díẹ̀díẹ̀ ẹ jókòó. ok mi kì í jókòó. uncle Gòkè. yes. báwo dẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀yin àti ọ̀rẹ́ yín. jẹ́ ká mẹ́nu kúrò lórí yẹn fìyẹn lẹ̀ ọ̀rẹ́ yìí let's talk about something else. mo béèrè lọ́wọ́ yín ẹni pé kí n gbẹ́nu kúrò lórí ọ̀rọ̀ yẹn mo béèrè lọ́wọ́ ọ̀rẹ́ yín fúnra wọn ní kí ló kàn mí pé kí lọmọdé mi mọ̀ kí ló ń ṣẹlẹ̀ gangan. Kúnmi. sá. má stress ara ẹ lórí ọ̀rọ̀ yẹn rárá ní tí ó dá mi lójú ni pé ìdá ló máa padà pẹ́rẹ́ lẹ́rù oh yes fi òun lẹ̀ filẹ̀ má wọrí ní tẹ. uncle Gòkè mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín mo fẹ́ dúpẹ́ lórí gbogbo akitiyan yín lórí ọ̀rọ̀ education mi èmi gan ti rí fúnra mi pé mo ti ń improve. kí ló dé tó ń ṣe báyìí náà kí ló ń dúpẹ́ fún mi ò like ẹ no ó rò pé mo ṣoore fún ẹ ní mi ò ṣoore fún ẹ náà mo ṣoore fúnra mi ni because first and foremost mo kọ́kọ́ position ara mi níwájú àwọn parents ẹ yes then nǹkan tí mo ṣe fún ẹ yìí tí mi ò bá jẹ́ lénìí màá jẹ́ lọ́la tí n bá jẹ́ lọ́la àwọn ọmọ mi á jẹ́ then ó kúkú ṣeé ṣe kí àwọn ẹbí tiẹ̀ kàn ṣoore fáwọn ẹbí mi nípasẹ̀ nǹkan tèmi ṣe fún ẹ yìí bó ṣe ń lọ nìyẹn. ẹ̀yin lẹ́tẹ̀ máa jẹ́ lágbára Ọlọ́run. àmín 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 o ṣe gan God bless you. okay amen. máa refresh mọ́ ìgbà tí ìwé ti mú ẹ lára báyìí sí. ó ti mọ̀ mi lára. all right o ṣe. ń ṣe báyìí. ọ̀rẹ́ mi díẹ̀ ni. ọ̀rẹ́ kí ló ń ṣe ẹ́ gangan báwo ló ṣe ń ṣe ẹ́. orí ń fọ́ mi inú mi tẹ́ ń bì tún ara mi ò ṣáà kò normal. how come. tí kí ni fi ṣe. tó fi lóyún ni. oyún
oyún bíi ti báwo ọmọ kékeré ara mi ò lóyún o dádì ní kémi máa gbé ẹbọ nílé ní weekend tẹ́lẹ̀ ni pọ̀ pẹ̀lú gbogbo nǹkan tó sọ kalẹ̀ yìí mi ò fi pa máa need láti lọ mọ́ ní weekend yìí o a máa need láti kọ́kọ́ wá solution sọ̀rọ̀ tó wà lẹ́yìn tó bá dẹ̀ jẹ́ pé oyún náà lóní a máa ṣẹ́ ni. mo ní mi lóyún ẹ̀dẹ̀ ń sọ pé mo lóyún o lóyún malaria lásán nìkan tó ń ṣe mí. pẹ̀lú gbogbo nǹkan tó kalẹ̀ malaria ni. a ní mi lóyún ẹ̀dẹ̀ ń sọ pé mo lóyún malaria lásán nìkan tó ń ṣe mí. malaria ni gbogbo symptoms tó kalẹ̀. ó ti yé mi kò sí wàhálà tá a bá dọ́dọ̀ bí inú lọ́la àmọ́ òyì tó jẹ́. ọ̀dọ̀ ìyàwó ọ̀rẹ́ yín. kí ló tún wá ṣe ẹ báyìí. mi náà ni o. pẹ̀lẹ́ onípẹ́ lọ torí pé ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni tó a máa fi dìwọ́ yọ̀ láǹsìn wá tẹ̀ ti gbàgbé pé nǹkan kan ń ṣe lọ àmọ́ ìwọ náà ẹ̀kọ́ lélẹ̀ máa jẹ fún ẹ ìwé ló yẹ kó wá kàbí ọkùnrin ló ń tẹ̀lé kiri àbí tíṣẹ̀ ni. àwọn kọ́ táwa ni olórí burúkú kọ́ ọ̀hún ó ṣe tẹ ó dálẹ̀ tán nísìnyí ó fi pápá ó na pápá bora ọlọ́run máa ní fure fún níbikíbi tó bá wà ó ayé ẹ̀ máa bàjẹ́ ni. àbọ̀ wá bá ní ọ̀rọ̀ ẹni tó tiẹ̀ fún un lóyún ká kọ́kọ́ yanjú eléyìí náà kó tó dípa máa mú ìpínlẹ̀ fún yẹn dìde pẹ̀lẹ́ kẹsílẹ̀ dìde pẹ̀lú tẹ́lọ̀. wàá dá kó ṣara gírí o torí màtọ́ ń kú ẹ̀ mọ́lẹ̀ ò pariwo. ṣara gírí náà kí ló sáwọn tó fẹ́ bímọ ni ṣé mo fẹ́ jábọ́ ni. ìbá ṣe pé olóye ló bí mi ò máa gẹṣin jáwé ọlá. ìbá ṣe pé olóye ló bí mi ò máa gẹṣin jáwé ọlá. bí n bá gèèyàn dé máa pọ̀ káàárọ̀ bàbá mi àjíire bí ṣàlàáfíà ni. àdúpẹ́ ẹjọ́ máa ṣe mo bá Kúnmi lé. ìbẹ́ ń lè látànà tí dẹ́rẹ́bà bàbá rẹ̀ ti gbé wá ló ti wọlé lọ tó sì ti tilẹ̀kùn mọ́rí mo ti kanlẹ̀kùn kò dáhùn. kí ló máa ń ṣọmọ yìí ó sọ fún mi ó lára àwọn ò yá ṣé hospital wà nìyẹn ni. bóyá kí wọ́n fún ààrẹ tún yọjú sí i. ẹ ṣeun gan ma ó dáa. ẹ ṣe wà. bí n bá gèèyàn dé máa pọ̀ bàbá ta ni yóò bí mi. inú mi o inú mi. Kúnmi kí ló ṣe ẹ́. inú mi ni o. kí ló ṣe ẹ́ nú. ọkùnrin kan kéré orí ìtajà ẹwọ ẹ̀ṣẹ̀ ni mo dé yìí. kí ló ṣẹlẹ̀ sọ fún mi farabalẹ̀. ọkùnrin túbọ̀ sún àtàtì bínú ni o. ìbídùn kí ló fún ẹ jẹ kí ló gbé fún ẹ jẹ. ọkùnrin túbọ̀ sún ló fún mi lóyún. túbọ̀ sún fún ẹ kí wàá ní tìbídùn bẹ́ẹ̀. ẹ wo ọkùnrin túbọ̀ sún wọ́n gbé mi lọ sọ́dọ̀ àti ìbídùn àti ìbínú lọ ṣayé fún mi. mo dáràn mo gbé mo máa kó bá mi mo dáràn ok mo dáràn ìlú kó bá mi mo dáràn ìlú ọwọ́ aṣẹ́yìn fún ẹ báyìí. ẹ ṣàánú mi ẹ má jẹ́ kú báyìí. mo tẹ̀ sí gbọ́ lọ fọ́ọ̀sì ní ká kọ́kọ́ lọ sọ́ọ̀tù ṣáàjọ ká kọ́ lọ sọ́ọ̀tù ó lè kọ̀ọ̀kan wà nínú ilé kó máa pariwo nínú ẹ̀ ìbídùn ṣe ní fún ẹ̀. ok jẹ́ kí n bí ẹ báyìí. ọlọ́mọ aláàbáwá níbi tí ìbùdó. ìbínú sori kò dájú ni ẹ sori pé ìkà ni wọn ọmọbìnrin yìí ló jẹ ṣe nǹkan tó tó bẹ́ẹ̀. ìkà ni ẹ. jọ kí ló ń dùn ẹ. kí ló ṣẹlẹ̀ gangan àti tọ́lá ìṣẹ́lẹ̀ ọ̀sán máa sọ pé mi ò fẹ́ nìkan wọn ṣé kò rí tán fún ẹ nílùú ní òrẹ́yìn ọkàn mú tó bá fẹ́ ni. bẹ́ẹ̀ ló ṣe sẹ́yìn jọ ta ló ń bẹ sọ̀rọ̀ fífẹ́ èmi ń bẹ sọ̀rọ̀ fífẹ́ ìwọ dà mo wá èmi ò rí ẹ ìwọ ó máa pèrè ẹ lóbìnrin mo ń bẹ sọ̀rọ̀ Bùkúnmi ẹ ti bà ayé Bùkúnmi jẹ́ Bùkúnmi wà ní hospital báyìí jọ mo fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ ta ló fún ẹ certificate oyún ṣiṣẹ́ náà tó wá di pé ìwọ ń ṣẹ́ oyún fún ìwọ àtọ́ lórí burúkú yẹn ẹ ń ṣẹ́ oyún fún ọmọ ọlọ́mọ wọ́n jẹ́ kí n sọ fún ẹ tí bá kúrò bíbá ẹ àwọn òbí Bùkúnmi mo lọ pè
tí bá pè wọ́n ó dá mi lójú kó máa ṣí ọlọ́pàá wọlé àti wọ àtọlórí burúkú yẹn wọ́n máa kó gbogbo yín lọ sí gálọ́ ni ìwọ wá ń sọ̀rọ̀ òní fífẹ́ ta ni ìwọ fífẹ́ ìwọ á bẹ̀rẹ̀ sí ni wà ṣóbìnrin ni wọ́n yìí ṣé obìnrin ni wọ́n yìí nígbà tó jóbìnrin èmi ti lù ẹ́ mo lù ẹ́ mo jù ẹ́ nù mo sún ẹ́ nù gbà. ọjọ́ tó ọjọ́ rẹ̀ ojú ta nínú jẹ́ kí n sọ fún ẹ àlòkù àgùdà tuntun ní lọ́dọ̀ gẹ̀ẹ́sì ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́dẹ̀ rẹ̀ gbà lọ́dọ̀ yìí nìkan. wèrè ní gẹ̀ẹ́sì tó gbógbó àlòkù àgùdà èmi ti lù ẹ́ mo jù ẹ́ nù mo lù ẹ́ mo jù ẹ́ nù ìwọ ọ̀dà ọ̀dà. tó bá jẹ́ pé ọ̀rẹ́ mi lórí ni a mọ̀ pé ìjẹkújẹ lòun jẹ nítorí pé mo ju ọmọ dún mo jù ẹ́ nù jẹ́ kí n sọ kí ni kò fún ẹ máa kú sẹ́wọ̀n. ìwọ wa ta ni ìwọ ta ni gbogbo yín tó ti ṣẹ́ dànù yẹn oyún tó ṣẹ́ dànù yẹn àfàìmọ̀ wọn lọ́jọ́ lọ́wọ́ láyé. yàrá àjẹkọ̀ mi lọ́mọ orí àgbà òṣè yọ burúkú ọmọ ṣe rí. ṣé mo kọ́ bẹ́ẹ̀ ni abẹ́rẹ́ gbà mí ni èmi ò ní kó máa ṣe àkọ́ máa lọ́wọ́ lọ́wọ́ ni bàtà tó wà yẹn mi wọ́n lọ́wọ́ ọ̀pọ̀ ní bàtà kò rẹ́sẹ̀ wọ́n sí ọ̀pọ̀ lẹ́sẹ̀ kò ní bàtà rárá. kí ló dé kí ló dé kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló ṣe kí ló dé. kò kí ló ṣe pè mí tó. kí ló ṣẹlẹ̀. tí mo tún ti bá yẹ ọmọ mi jẹ́ tí mo tún ti bá yẹ ọmọ mi jẹ́. Túbọ̀sún ó bá yẹ ẹ̀jẹ̀ báwo kí ni nǹkan tó ṣẹlẹ̀. Túbọ̀sún ti fún bùkún mi lóyún. ó ti fún mi lóyún. Túbọ̀sún ó fọmọ mi lóyún. kí ló wá ń ṣẹlẹ̀ ńsìn. ó fún lóyún ó tún lọ ṣẹ́ fún. ó ti ṣẹ́ fún. ó ti ṣẹ́ fún. kí ni condition of báyìí. ó lè yẹ ẹ̀yà lára ẹ̀ ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ dìde just stand up cool down ṣòtúbọ cool down ṣé nọ́mbà gòkè wà lọ́wọ́ ẹ. nọ́mbà iná ló fi pè mí ó ní ìgbà tí kò yíwọ́ ni bùkún mi ṣe fún nọ́mbà mi. tí kò yíwọ́ kí ló yíwọ́. ọlọ́kọ̀ bleed látọ̀dọ̀ ni. wo tọrọ bá di báyìí you have to cool down so just calm down jẹ́ ká máa lọ síbẹ̀ a máa bèrè ọ̀nà lọ́wọ́ a máa júwe fún wa just let's go come níṣó just níṣó pẹ̀lẹ́ níṣó just níṣó. hello Gòkè àti ń bọ̀ àti wà lọ́nà a ní pẹ́ débẹ̀ yẹn sìn ṣùgbọ́n. fún ilé ìbá ìsìn kí ló mọ̀ ń ṣe fún mi báyìí torí Ọlọ́run. just calm down. mo ti fẹ́ calm down kò ní kí n calm down ni kí ni gbogbo ilé ìbá ìsìn kí ló mọ̀ ń ṣe fún mi báyìí torí Ọlọ́run. ẹ rọra o ẹ rọra ń bẹ̀ yẹn o ẹ rọra o ẹ rọra àṣẹṣe wọ́n mọ́tò báyìí ẹ rọra. dókítà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run nǹkan tó bá ṣẹlẹ̀ gangan ni kẹ́ sọ fún mi ẹ má fi nǹkan kan pamọ́ fún mi torí èmi gangan lọ fi ọmọdé ní kí ẹ kí n máa kọ́ lẹ́kọ̀ọ́ kí olórí burúkú yẹn tó kì í mọ́lẹ̀ kó tó di pé ó ṣe nonsense fún ẹ sọ fún mi náà. Mr. Adégòkè a ní kẹ́ ẹ ní sùúrù ẹ fọkàn yín balẹ̀ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò ní sí problem ǹjẹ́ ẹ mọ̀ tó fa wàhálà gan táwọn ńlá kọjá yìí ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín wọn ò kó oyún náà kúrò nínú arábìnrin yìí dáadáa àwọn oògùn tá a ní kẹ́ ẹ rà gangan lẹ́bọ̀dọ̀ lọ́wọ́ náà ti rà torí tó bá ti ń jí báyìí ló máa bẹ̀rẹ̀ sí ní lò. mo ti pa àwọn òbí ẹ̀ náà wọ́n láwọn tí wọ́n lọ́nà nǹkan tó kàn ń ṣe mí ní kàyéfì ni pé lẹ́yìn yẹn tí mo tún pè wọ́n tí àwa gbé fóònù ẹ̀ mọ́ rárá. ẹ wo Mr. Gòkè ẹ tún gbìyànjú láti ìròyìn yàjóyàjó láìpẹ́ yìí ni akọ̀ròyìn wa ọ̀gbẹ́ni Adébáyọ̀ Tìjání ta iléeṣẹ́ oníròyìn wa lólobó wípé ìjàmbá ọkọ̀ kan ṣẹlẹ̀ lọ́nà Èkó sí Ìbàdàn tí nọ́mbà rẹ̀ sì jẹ́ BDG 965DG tí ó sì gba ẹ̀mí tọkọtaya tí ó wà nínú ọkọ̀ náà. Oníròyìn wa ọ̀gbẹ́ni Adébáyọ̀ Tìjání sọ wípé kí ẹ̀mí tó bọ́ lẹ́nu arábìnrin náà igbe ọmọ ẹ̀ tó ń jẹ́ Kúnmi ló mú bọnu. Àwọn olóògbé náà ni ọ̀gbẹ́ni àti ìyáàfin Agboola. Àrò ẹnikẹ́ni tí ó bá mú àwọn ẹbí rí láti kàn sí olúléeṣẹ́ wa tàbí kí wọ́n kàn sí iléeṣẹ́ ọlọ́pàá tí ó wà lágbègbè wọn. kí ló ṣẹlẹ̀. dókítà
ó bí ọmọ tó wà nílé àwọn ló sọ pé wọ́n kú yẹn àwọn ló sọ pé wọ́n kú yẹn wọ́n ti l'accident wọ́n ti kú. Mr. Gòkè ẹni sùúrù. wàhálà ti dé ọmọ yìí ò gbọ́dọ̀ mọ̀. ẹ fọkàn yín balẹ̀ o. ọmọ yìí ò gbọ́dọ̀ mọ̀. ẹ dákẹ́ ẹ fọkàn yín balẹ̀. ẹ jọ torí Ọlọ́run báwo lọmọ yìí máa ṣe kọ́kọ́ gbádùn. kò sí problem. àwọn òbí ẹ̀ ló ti kú yìí. ó máa gbádùn. Mr. Gòkè. àwọn òbí ẹ̀ ló ti kú yìí. Mr. Gòkè. àwọn òbí ẹ̀ ló ti kú yìí. a ní kẹ́ ẹ fara yín balẹ̀. mo ti gbọ́. ẹ fara balẹ̀. mo ti gbọ́ kò sí problem kankan. ọmọ yẹn máa gbádùn dáadáa. ẹ jọ ṣàánú mi torí Ọlọ́run. ẹ ṣàánú mi torí Ọlọ́run. àlọ́ máa gbádùn. èmi nìkan ló kú èmi nìkan mo ríra mi. ẹ jọ torí Ọlọ́run. irú oògùn yẹn èmi ò dẹ̀ lówó lọ́wọ́ tí mo lè fi rà á. Kúnmi ṣe mọ̀ pé kò sígbà tí màá jókòó tí mo ní máa rò pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí mi èmi ni mo fà because mo máa rí i pé tí n bá pè wọ́n lè má la accident. nǹkan tí mo ní kẹ́ má máa sọ mọ́ nìyẹn báwo lẹ ṣe máa blame ara yín fún nǹkan tó ṣẹlẹ̀ àbí àwọn akóṣìbérò tó fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí àwọn la máa da gbogbo blames yẹn lé lórí. How I wish kí bọ̀bọ̀ Túbọ̀sún yẹn kó wà nínú accident tó ṣẹlẹ̀. Kò lè sí bẹ́ẹ̀ olórí burúkú máa ń wẹ́ni kúnra ni àdúrà kan ni màá gbàṣà màá dìdí bẹ̀ Ọlọ́run ni pé kó má jẹ́ kí dáàdì àti mọ́mí ẹ̀ sùn lọ́rùn kí wọ́n wá jà kán take revenge lórí àti Ìbídùn àti Túbọ̀sún fúnra ẹ̀ ó dìgbà tí nǹkan bá ṣe wọ́n kí n tó dákẹ́ àdúrà because wọ́n deserve láti máa gbélé ayé èèyàn burúkú gbà ni wọ́n. Jẹ́ ká fi tí wọ́n yẹn ti sẹ́gbẹ́ kan what are we going to do next? mi really rò bóyá mo rò bóyá kí n ṣe wà ń bí báyìí. Èmi ò rí bẹ́ẹ̀ o wọ́n ní òkè òkú ló kú rè bàbá ọmọ ló lọ́mọ o kò sí bó ṣe lè rùn kó rí o lẹ́bi you understand so you have to go back to your family tí o bá padà lọ wọ́n lè bẹ́ mi fúnra mi fa wàhálà o ní láti padà lọ sílé yẹn. mi ò padà lọ. No, you have to àfi tí wàá fẹ́ kí èmi náà wọ wàhálà ló yà kú you have to. Ẹ̀kọ́ yàtọ̀ sẹ́kọ̀ọ́ àgbójúlógún tẹ̀tàn ọ̀pọ̀ ní bàtà kò rẹ́sẹ̀ wọ́n sí. Ẹ káàsán. Ẹ káàsán o. Abẹ́yìn lẹ ń pè mí. Àwa là ń pè yín. Ok. Ọmọ Chief Agboola. Bẹ́ẹ̀ ni sà. Táyà tẹ́ fi ń pè mí yẹn sáìtì bí mo wà tí mo supervise project kan so mo rò pé kẹ́kọ̀ọ́ wá bá mi bí síìtì mi lè padà sọ́fíìsì mọ́ lẹ́tẹ̀ tí ń ṣú so kí ló fẹ́ kí n ṣe fún yín. Ìgbà tí mo máa fi délé wọ́n ti change security wa gatekeeper tí mo dẹ̀ bá níbẹ̀ ó sọ fún mi pé kí n pe lọ́ọ̀yà dáàdì mi. Ó mọ̀ ni gbogbo ilé yẹn dáàdì ti fi yáwó lóun dáàdì fi run complain náà so ìwọ ò mọ̀. Dáàdì ti fi gbogbo ìyàwó tí wọ́n. So kò sí nǹkan kan fún wọn báyìí kò jogún nǹkan kan. Tani tó dúró yìí. Àwọn ni fiancé mi. Ọ̀rẹ́ yẹn ń ṣọ̀rọ̀ bí ẹ pàdé mi lọ́fíìsì láàárọ̀ la ẹ jẹ́ ká rí ẹ lọ́fíìsì lọ́la a máa sọ̀rọ̀. Báwo la ṣe mọ ọ́fíìsì wọn ṣá? Mi mọ ọ́fíìsì wọn. No, ibo lẹ ń lọ báyìí. À ń padà lọ síbò. Ẹ jẹ́ kí n gbé yín màá fún yín ní káàdì mi so you trace my office. Okay. Ẹ ṣé. Láti gbogbo ìyàwó. Ìfẹ́ tí sílẹ̀ sàn ju ọ̀rá àgbo lọ. Kọ́bọ̀ má lọ gbé ọbọ̀ gbẹ o. Opportunity come but once. Ó já síre. Ó máa já síre o. Ó já sáyọ̀. Ó ṣorí rẹ̀. Orúkọ ọ̀rọ̀ mi mo dúpẹ́. Tó mú ẹ ń sọ lọ lẹ́yìn ìgbà tí jáde tán fi wọlé tán ní tán fi yáwó tán ní bank this is the only house tó ń rà pamọ́ lórúkọ ẹ pẹ̀lú 20 million naira. Wọ́n wá jẹ́ kó yé mi pé mo gbọ́dọ̀ mi sọ̀pọ̀ ti ṣe wedding ó ti ní adé orí tẹ́jọ́ máa lè control ẹ̀ kí n tó reveal ẹ̀ fún ẹ. Congratulations. Oh, thank you. Congratulations. Lawyer. This is your house. Wow. So nǹkan tí dáàdi ẹ ṣe fún mi yẹn dáàdi ẹ máa ṣe dáadáa. Congratulations to us. To us? To us. Okay. Ọlọ́run á túbọ̀ tẹ dáàdi sí afẹ́fẹ́ rere ibi tó wà. Á mú yẹ̀pẹ̀ burúkú kúrò lójú wọn. But this is surprising. This house 20 million.
May their soul rest in perfect peace. Sorry, Tutoshi mo. Tutoshi mo. Okay. Fantastic. 20 million. 20,000. 20 million. Any show, ẹ jẹ́ ká wọlé. You're lucky. Onísábàbí ibi lọ́lọ́run wò gbà fún wọn. Rírò ní tènìyàn tọ́lọ́run ọba ní ṣíṣe. Àwọn oníyanjú pọ̀ láyé kọ́lọ́run yà wáyà wọn. Ó já síre. Ó já sáyọ̀. Ó máa já sáyọ̀. Bí mo dúpẹ́, olóbùkún mi o. Ó já síre. Ó já sáyọ̀. Orúkọ̀rọ̀ mi mo dúpẹ́, olóbùkún mi. Gbogbo ènìyàn kan lójó ńlá nígbẹ̀yìn àánú làwọn kan rí gbà. Kákàrà bá dorí akáyíkọ́ dégún, rọra fẹsọ̀ ṣe. Ìgbọràn sàn jẹ́bọ, ìfetísílẹ̀ sàn ju ọ̀rá àgbò lọ. Kọ́bọ̀ má lọ gbé ọbọ̀ gbẹ o. Opportunity come but once. Ó já síre. Ó máa já síre o. Ó já sáyọ̀. Ó ṣorí rẹ̀. Orúkọ̀rọ̀ mi mo dúpẹ́. Olúbùkún mi. Ayé bá mi yọ̀. Ó já síre. Ó já sáyọ̀. Orúkọ̀rọ̀ mi mo dúpẹ́. Olúbùkún mi. Bí ìtàn ìgbésí ayé mi ṣe lọ rèé o. Ìdí nìyí tí mo fi ń tẹ̀ mọ́ yín létí pé kẹ́ ẹ rántí ọmọ ẹni tí ẹ̀yin ṣe. Gẹ́gẹ́ bí àkọ́sórí táwa kọ́ ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ó ní iṣẹ́ lóògùn ìṣẹ́, múra síṣẹ́ ọ̀rẹ́ mi. Bí a kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé, bí ọ̀lẹ là á rí. Ó wá tẹ̀síwájú. Ó ní ìyá rẹ̀ lè lówó lọ́wọ́. Bàbá rẹ̀ sì lè lẹ́sìn léètàn. Tó o bá gbójúlé wọn, ó tẹ́tán ni mo sọ fún ọ o. Ó wá tún débì kan. Ó ní iṣẹ́ lóògùn ìṣẹ́, múra síṣẹ́ ọ̀rẹ́ mi. Ibi tí mo ń lọ gangan rèé o. Nítorí pé ẹ kúkú mọ̀ bóyá owó báǹkì làwa gangan gbà tá a fi ń ṣiṣẹ́. Kódà kò tiẹ̀ jẹ́ owó tiwa gangan ni. Ìgbà mélòó lèèyàn fi ná owó téèyàn ṣiṣẹ́ kún téèyàn fi ná tán. Àbọ̀rọ̀ lásán fọmọlúàbí tó bá dénú ẹ̀ á dùn títí. Mo dẹ̀ mọ̀ pé ọmọlúàbí ni ó yẹ kẹ́ ẹ rí mú nínú ìtàn ìgbésí ayé tèmi gangan. Ẹ ṣé mọ́mí, we change for good. You better do now. Nítorí pé ìgbára làbúrà o, ẹnì kò kí n bú ṣọ́ọ̀gù nínú ẹ̀wọ̀n. Maybe your mommy. You are a pretty lady. Thank you, Mom. Be a good girl. Yes, Mom. I love you. Bàbí ibi lọ́lọ́run wò gbà fún wọn. Rírò ní tènìyàn tọ́lọ́run ọba ní ṣíṣe. Àwọn oníyanjú pọ̀ láyé kọ́lọ́run yà wáyà wọn. Ó já síre. Ó já síre. Ó já sáyọ̀. Ó máa já sáyọ̀. Olùkọ́rọ̀ bí mo dúpẹ́. Olúbùkún mi. Olúbùkún mi o. Ó já síre. Ó já sáyọ̀. Orúkọ̀rọ̀ mi mo dúpẹ́. Olúbùkún mi. Gbogbo ènìyàn kan lójó ńlá nígbẹ̀yìn àánú làwọn kan rí gbà. Kákàrà bá dorí akáyíkọ́ dégún, rọra fẹsọ̀ ṣe. Ìgbọràn sàn jẹ́bọ, ìfetísílẹ̀ sàn ju ọ̀rá àgbò lọ. Kọ́bọ̀ má lọ gbé ọbọ̀.